Ah, aláìmoore ni wọ́n. Kí lẹ expect látọ̀dọ̀ Fúlàní? Ọmọ ìyá wa máa bọ̀ ní Kogi, àwa mọyì ẹ. Ta ló sọ bẹ́ẹ̀? Àwọn àgbààgbà mẹ́ta, àwọn èèyàn ńlá mẹ́ta, kí n má pè wọ́n lágbààgbà, kí n sọ pé àwọn èèyàn ńlá mẹ́ta nílẹ̀ Yorùbá wọ́n dìde, wọ́n ní kí bàbá wa olóyè Sunday Adéníyì ọmọ Ìgbòho Òòṣà, wọ́n náwọn mọyì wọn o. Wọ́n ní tí àwọn olórí burúkú Fúlàní tó wà ńìlọrin tí wọ́n sọ tó fi tipátipá fi ẹnu sọra wọn di Fúlàní, Yorùbá làwa o, àwa mọyì ẹ. Máa bọ̀ olóyè Sunday Ìgbòho, máa bọ̀ ní Kogi State. Gbogbo ohun tó bá fẹ́ la máa bá ẹ fẹ́. Gbogbo support tó bá fẹ́ la máa bá ẹ fẹ́. Gbogbo ohun tó bá fẹ́ ká ṣe, ọgbọ́n tó dá tí insecurity stop ní Kwara less than 10 to 12 hours. A fẹ́ kó bá wa dárò ọgbọ́n ẹ̀ ní Kogi náà. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ó ti ṣẹlẹ̀. Gbogbo wa la mọ̀, ṣé kí n sáré dárúkọ o. Àwọn èèyàn ńláńlá mẹ́ta kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sí olóyè Sunday Ìgbòho. Wọ́n ti ń pé àwọn èèyàn kó bá wọn sọ fún wọn wípé kí ni àwọn mọyì olóyè Sunday Ìgbòho. Àwọn Fúlàní ẹranko tó wà nílọrin wọ́n lè má mọyì Ìgbòho. Àwọn làwọn ń sọ, àtàwọn yòókù àwọn tí à ń gbóhùn wọn yìí làwọn sọ o. Àwọn ṣetán láti dúró lórí ẹsẹ̀ àwọn. Àwọn dẹ̀ assure wọn pé bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ó wà pẹ̀lú àwọn lórí ọ̀rọ̀ yìí, pé wọ́n ready, kò sí pé wọ́n ready, a ready láti ṣe àtìlẹ́yìn tó gbóná fún olóyè Sunday Ìgbòho láì má wẹ̀yìn wò. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀. Bàbá àtìyá mi kẹ̀, ó tí o. Àwọn tó sọ̀rọ̀ yìí. Alákọ̀ọ́kọ́, ṣé gbogbo wa la mọ̀ ìyá wa Natasha? Ọmọ Kogi ni wọ́n, tó wà ní Senate, tí wọ́n drag Akpabio lẹ́nujọ́ mẹ́ta tí wọ́n ní Akpabio wọ́n ní ìyá wa ẹ sọ wípé àwọn ń bẹ Ọlọ́run k'Ọlọ́run tiẹ̀ kó sí Ìgbòho nínú. Kó rí táwọn náà rò ní Kogi State, kán má fi mọ ní Kwara. Pé táwọn ará Kwara ò bá mọyì, àwọn mọyì o. Àwọn mọyì, wọ́n ní pàápàá jùlọ ó ní nǹkan tí Ìgbòho ṣe láàrin 10-12 hours ní Kwara State. Everywhere dẹ̀ mọ̀ fẹ́m. Ìyá wa yẹn ní kó jọ̀ọ́, àwọn nídìí nǹkan yẹn ní Kogi State. Kò sáwọn nìkan o, àti bàbá wa Dino Melaye. Dino Melaye ó fi ọ̀rọ̀ Ìgbòho ṣeré. Ìkannú àwọn olóṣèlú ńlá tí wọ́n gbójú pamọ́ tó jáde tán ni bàbá wa Dino Melaye. Àti ta tún ni eléyìí àfẹnusọ gómìnà, àwọn náà sọ pé àwọn bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. Wọ́n ní kódà inú àwọn á dùn tó lóyè Sunday Ìgbòho bá lè wá s'Abẹ́òkúta, tó bá lè wá sí Ògùn State. Ògùn náà á ti ṣe t'Ògùn, ṣùgbọ́n ó dà kí bàbá fẹ́ special request. Kí n fìyẹn sẹ́gbẹ́ kan. Bàbá wa Dino Melaye àti ìyá wa Natasha àti gọ́vnà Kogi State, wọ́n ní àwọn Fúlàní tí ń dà wọ́n láàmú jù. Wọ́n ti pa jágba sáwọn lára. Almost every day lọ operate ní, bó ṣe operate ní Kwara lọ operate ní Kogi. Newspaper lè má gbé, anything lè má gbé. Pé but reality, wọ́n náwọn need Ìgbòho. Wọ́n náwọn nígbàgbọ́ nínú Ìgbòho. Wọ́n ní tó bá jẹ́ pé olóyè Sunday Ìgbòho ni o ló head ìrọ̀ ẹkùn o, ká gbàgbé nǹkan tó ń jẹ́ insecurity. Wọ́n ní because àwọn ti jọ ṣe pẹ̀lú olóyè Sunday Ìgbòho dáadáa, táwọn dẹ̀ mọ irú èèyàn tó jẹ́. Wọ́n náwọn mọ̀ pé tó lóyè Sunday Ìgbòho bá sọ fún èèyàn pé ẹ káàárọ̀ ni. Tó bá sọ pé ẹ káàsán, ẹ má yíru ẹ̀ wò. Tó bá sọ pé ẹ káalẹ́, ẹ má doubt ẹ̀. Kọ́ sọ̀rọ̀ kan fún yín sí tẹ́ bá rìn another 10 years, the same thing náà ló tún máa sọ fún yín. Lóòótọ́ ló sọ wọ́n parọ́. Dino Melaye ò parọ́. Yes, a gbọ́ pé kọ́tọ́ ní bàbá wa Dino Melaye àti ìyá wa Natasha àti gómìnà
tẹ́ bá rántí gẹ́gẹ́ bí ìgbà yẹn tí Governor Dàpọ̀ Abíọ́dún nígbà tí Muhammadu Buhari ṣì wà lórí ipò as president, tí Governor Dàpọ̀ Abíọ́dún, Governor Ogun State, tó ní inú àwọn á dẹ̀ dùn tí ṣe mọ̀ pé nígbà yẹn Ọ̀yọ́ State ní Chief Sunday Igboho ti operate, tó ní tí Governor dẹ̀ ní táwọn bá lè rí èèyàn bíi Chief Sunday Igboho ní Ogun State, inú àwọn náà dùn. Gẹ́lẹ́ nǹkan yẹn náà ni Governor Kogi sọ. Mo ti gbàgbé pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó gbéṣẹ́ fún olóyè Sunday Igboho, mo ti gbàgbé pé àwọn ló wà lórí oyè, so ó dìde pé àfẹnusọ Governor Òdòdó náà sọ. Wọ́n ní ká gbàgbé pé àwọn ọlọ́pàá àwọn ní gbogbo ẹ̀, wọ́n náà wọ́n nídìí ìwẹ̀kùn, àwọn fẹ́ jẹ́ kí ìwẹ̀kùn tó bá possible gan kó wá sọ Kogi State di headquarter ìwẹ̀kùn páwọn faramọ́. Wọ́n náà wọ́n yẹn ò mọ yìí ni, ẹni tó bá mọ yìí á mọ̀ pé olóyè Sunday Igboho sí nínú fẹnuṣẹ́. Gbogbo àwọn táwọn jẹ́ olóṣèlú, àwọn mọ capacity Igboho, àwọn mọ̀ pé tó bá sọ pé tí Igboho bá wo ilé kan tó bá nílé yìí máa wó láàrin wákàtí báyìí, ẹ gbàgbé ẹ má ẹni tó yẹ pé wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ni, talk and do. Ìgbà míì gan kò ní talk tó dẹ̀ máa do perfectly. Ẹni táwọn mọ̀ ni kò kì í ṣe àlejò àwọn. Wọ́n ní number one, wọn kì í gbàbọ̀dè. Yes. Number two, wọ́n gba rìbá. Number three, wọn kì í parọ́. Number five, agbára tẹ́lẹ̀dùmarè fún wọn lò lọ́nà tí ò dáa. Ọ̀rọ̀ yẹn ni bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ló mú jáde níbi a week ago tí mo gbé wá fún yín, tí mo wá ṣàlàyé fún yín, tí mo ní bàbá Ọbásanjọ́ sọ wípé tó bá jẹ́ pé approach tó lóyè Ìgbòho lò fún ìwẹ̀kùn yìí, tó bá jẹ́ pé approach yẹn náà ni Mrs. Gani Adams lò nígbà táwọn wà gẹ́gẹ́ bí ààrẹ, wọ́n ní ó ṣeé ṣe kí Fúlàní kó má rí Ìlọrin gbà. Wọ́n ní because OPC wọ́n operate bí bandit gbà yẹn, wọ́n operate bí terrorist, kọ́kọ́ sunlé lọ, sun mọ́tò lọ, sun oríṣiríṣi. At the end of the day, tẹ́ wọ́n máa bèrè nǹkan tó fàjà, ó lè jẹ́ pé ọ̀gá gbàyàwó ọmọọṣẹ́ tàbí ọmọọṣẹ́ gbàyàwó ọ̀gá, àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò tiẹ̀ ní kankan ṣe pẹ̀lú public, pàápàá jùlọ ẹni tó bá jẹ́ public officer. Wọ́n ní approach OPC òun ló fa shoot at sight táwọn order nígbà táwọn wà ní president. Ọlọ́dẹ̀ ṣe ọmọ Fúlàní tó orchestrate ẹgbà yẹn, ó ti jáde, ó ti sọ lórí afẹ́fẹ́. Ó ní àwọn làwọn gbé Muhammadu Buhari dìde kó wá bá àwọn flush gbogbo àwọn OPC tó ń da àwọn Fúlàní láàmú, tó ló fẹ́ lé Fúlàní kúrò ní Kwara, kó wá bá àwọn lé wọn dànù. Kó tó di pé wọ́n lọ bá Ọbásanjọ́, wọ́n tún kó lọ bá Buhari pé at least Buhari wà lára àwọn leader Fúlàní worldwide, pé so tó bá gbé dìde, tó bá ní kó campaign tó ṣe gbogbo ẹ̀fún tó wọlé as president, ó máa lè protect Fúlàní dáadáa. Ẹ má gbàgbé o, ẹ mọ̀ pé bàbá Ọbásanjọ́ ti fà wọ́n mọ́ra ńgbà yẹn, agbára yẹn ti ń dé díẹ̀díẹ̀ kí Buhari tó wá bọ́ síbẹ̀. Nígbà tí Buhari wá bọ́ síbẹ̀ yẹn, agbára yẹn wá dé tán pátápátá fún àwọn Fúlàní. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gan wọn bí aláìyá wọn dá kó sọ pé Fúlàní làwọn. Haúsá Fúlàní ló máa ń pera wọn, tẹ́ bá rántí dáadáa. Just like ọgbọ́n tó fẹ́ lò fáwọn náà ní South West nísìn, tó ní Fúlàní Yorùbá làwọn, Yorùbá Fúlàní làwọn, bàbá àwọn Ìlọrin, ìyá àwọn kinní kan, tó ń pa àwọn ìtàn olórí burúkú tí ò fẹsẹ̀ múlẹ̀. Wọ́n dẹ̀ ṣe fíìmù lọ́wọ́ ni, tá a bá rí tiwọn rò fún àwọn ló máa kó báàgì gan tó máa kángára tó máa kúrò lọ́rin. Tásìkò bá tó, àsìkò ì tí tó báyìí, a ò lè jàjà pé kọ́ lé wọn báyìí. Àwọn jàjàǹbé lọ́ọ̀yà tí wọ́n ní làákàyè, tí wọ́n lọ́pọlọ, àwọn ló jáde tó wá ṣẹnu mọ́yànmọ́yán, àwọn ló fẹ́ máa fi tiwọn máa kó bá Emir Ìlọrin, torí kò sẹ́ni tá a máa face ju Emir Ìlọrin lọ, torí a mọ̀ pé ọmọ Emir Ìlọrin ni wọ́n. Iṣẹ́ tó dẹ̀ ń jẹ́ yẹn
èmi ò gbàgbọ́ pé nǹkan tó sọ yẹn pé bẹ́ẹ̀ ló ṣe rí because wọn ì tí sọ̀rọ̀ mẹ́ta wọ́n ti ń dárúkọ ọba Ìlọrin tá ń sọ fún yín pé ọba ní Sùlú Gàmbàrí kò kí ń ṣe ọba emir ni ẹ jẹ́ kí ẹ máa síǹkì sínú etí yín torí ẹ̀yin náà ti mọ̀ pé àwọn ọmọ Yorùbá ti já sí i a ti mọ̀ pé Yorùbá ò jẹ́ emir ẹ gbìyànjú ẹ lo sẹ̀ríà ẹ lo gbogbo ẹ̀ pé kí gbogbo ilẹ̀ Yorùbá ṣáà lè gba Islam ẹ wá naturally automatically ẹ wá sọ gbogbo ọba di emir so that wọn ò ní lè ṣídìí Sùlú Gàmbàrí bàbá ńlá irọ́ ni kò jọ ọba ń bọ̀ ńlọrin gbogbo ti ń jẹ́ tọlọ́run bàbá wa Olúbàdàn àná bàbá wa Balógun kìíní kan mi fi bẹ́ẹ̀ morúkọ wọn bàbá wa yẹn wọ́n ṣe àwọn nǹkan kan ṣe mọ̀ pé ní àti bí àbí 30-40 years ago ní Ìbàdàn àwọn oyè kan wà tó jẹ́ pé àwọn Fúlàní ló máa ń jẹ àwọn nǹkan tó yẹ kó fi ní baálẹ̀ nìbàdàn ẹ̀mí àti sọ̀kẹ́ nǹkan kan ni wọ́n máa ń sábà ní wọ́n fààyè gbà àwọn Fúlàní gan bàbá wa ọba Olúbàdàn àná àwọn ló pàṣẹ gbogbo bí tí Sẹ́ríkí àbí ẹ̀mí àbí kankan tó wà ẹ̀ àwọn ò fẹ́ rí wọn bẹ́ẹ̀ baálẹ̀ ni kó wà gbogbo bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ẹni bí ènìyàn bí èèyàn wọ́n dẹ̀ ṣe the necessary thing wọ́n dissolve gbogbo ẹni tí ẹ̀mí àkànkàn ní gbogbo ìlú Ìbàdàn wọ́n replace wọn pẹ̀lú baálẹ̀ tó gbalẹ̀ kẹ̀ mo tó ń pè lákọni nìyẹn kò ń ṣe kéèyàn dagbádá òfò bulẹ̀ kó máa lọ kó máa bọ̀ bí àlùbọ́sà now àwọn lọ́yà yìí wọn ò tí ì sọ̀rọ̀ méjì mẹ́ta wọ́n ti ń dárúkọ pé wọ́n ní àwọn power Yorùbá nation pé páàlérí ogún gbà kan pé a fẹ́ wá yọ emir Ìlọrin kúrò ní orí àpèrè tó wà kíníkan kèdè kan Ọlọ́run jẹ́ pé òpè wọn ní ọba Ìlọrin ìkó tí màá forí àdàlù ni olùsì so yẹn fi máa mọ̀ wípé àwọn pípù yìí they knew what they are doing ọmọ tó ń ṣe wọn ò dẹ̀ bí aláìyá yín dá àìtíì ti yín rò ṣèbí à ń bá yín sọ òótọ́ ọ̀rọ̀ à ń ṣe ìgbà òkè ẹ̀yin náà ẹ wò gbà tí olóyè Sunday Igboho wá mọyì ọdún táwọn èèyàn ti ń sunkún pé kó wá tí a wà torí irú àwọn nọ́sẹ̀sì báyìí náà ni torí a mọ̀ pé Ìlọrin ti dàbí bí Katsina bí Borno Maiduguri tó jẹ́ wípé káwọn military tó bá wọnú ìlú tó bá fẹ́ wá capture àwọn terrorists àwọn aráàlú náà ni wọ́n tún máa aid wọn àwọn náà máa protect àwọn terrorists káwọn àmì máa pa wọn and these are the people tó ń ṣe yín lọ́sẹ̀ tó ń pa yín tó ń ṣe gbogbo make it easier make it easy fún Nigerian Armed Force láti kọ́ọ̀bù gbogbo àwọn terrorists tí wọ́n ń dá ní láàmúlẹ̀ Haúsá ẹ̀yin kan náà lè máa pariwo síta ẹ̀yin kan lè máa náà ń jí yín gbé táwọn òwò yẹn bá dé tù wá dé tọ́wọ́ àwọn àmì tó bá dùn jọwọ́ wọn lọ tó bá wá ápù pé wọ́n pọ́ bẹ̀rẹ̀ sí ní júbà ìwòrò àwọn aráàlú wọ́n máa ń èdè wọn wọ́n máa ń protect wọn tí yẹn bá ti fún wọn ní owó kan ní owó tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n á daṣọ bò mọ́lẹ̀ can you imagine nǹkan yẹn náà a gbọ́ pé ó ṣẹlẹ̀ ní Kwara torí tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ní Kwara ni kí ló fà á táwọn ọdẹ tó bọ́ sáàrin ìlú tó wọnúgbó bàbá ńlá káàkiri tọ́lọ́n dẹ̀ ṣe wọ́n rí àwọn ará bí yẹn wọ́n dẹ̀ lé wọn jìnnà nígbà tí àwọn Fúlàní máa gbá pẹnátì jẹmọ tí wọ́n ṣe very simple thing nìkan tí wọ́n ṣe wọ́n dẹ̀ kóra wọn jọ wọ́n dẹ̀ pe àwọn èèyàn wọn tó jẹ́ Miyetti Allah nígbà táwọn Miyetti Allah dé sí Kwara State wọ́n náà wá ran àwọn ará Ìlọrin àwọn ará Kwara lọ́wọ́ ni o kèdè kan o àti ọ́fíìsì National Security Adviser ni wọ́n ti pe àwọn pákán wá protect yín kèdè kan unknowingly pé reverse is the case gbogbo àwọn ọdẹ yẹn wọ́n dẹ̀ dáàbò wọn fún wọn
ọ̀nà fẹ́ bá wọn ṣàwọn kankan sí ṣá bí ogún lọ lò fún wọn ni bóyá nǹkankan ni gbogbo wọn dẹ̀ kó bọn lẹ̀ wọ́n ní tó bá ti di ọ̀la wọn á gbà á wọ́n ní bọ́n ṣe dìde báyìí tán ní káwọn máa lọ báyìí àwọn terrorist tó kó wọlé yẹn tó pe ní Káwọn Méjì Àlàyé wọ́n fàbọn yọ wọ́n dẹ̀ pa gbogbo wọn on the spot tó fìbọn fọ́ orí gbogbo wọn pátápátá nǹkan dẹ̀ gbé àwọn ọ̀bọ yẹn wọ́n lọ pẹ̀lú ẹ̀ allegedly wọ́n sọ bẹ́ẹ̀ mi sí bẹ́ẹ̀ so ẹ wo nǹkan bẹ́ẹ̀ ṣe báwọn kan náà pè wọ́n ṣe báwọn alágbára kan ló pe Méjì Àlàyé nílọrin yẹn ṣe báwọn alágbára kan ní just like irú táwọn newsers tó ń kọ sí ti newsers yìí tó ń pe àwọn ní lọ́ọ̀yà nígbà tó lóye Sunday Igboho wà ní Kwara State Fúlàní ò ṣe wá ń gbà yẹn ó yẹ jẹ́ pé gbà tẹ lọ tẹ̀yà ara Ìlọrin tẹ bẹ̀rẹ̀ madness yín òun nìkan ẹjú bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ because nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n wọ Kwara State ni ìròyìn ti bẹ̀rẹ̀ sí ní kàn wá lára pé gbogbo ìka Fúlàní ti dá wáyé gbogbo àwọn ibi tó máa ń wà ní gbogbo bàbá ńlá tó bá ń pè é ṣe gbogbo ẹ̀ ká ní wọ́n tẹ bá wò dáadáa ẹ rí i pé ìjọ́ kejì ni olóyè Sunday Igboho padà nígbà tó kí gbogbo ìlú tán àwọn tó jẹ́ special force wa wọ́n wọnú gbó lọ at the end of the day gbogbo bẹ̀rẹ̀ ṣàmù ó di pé mọ́ tónítóní tó mọ́ kọjá báwọn aráàlú gan ṣe rò olóyè Sunday Igboho wá ní this is not enough àwọn ọmọ wọn máa sẹ́ǹdì wọn wá sọ́dọ̀ àwọn Ìbàdàn àwọn máa fà wọn lé àwọn tó máa train ní wọn lọ́wọ́ tí wọ́n á dẹ̀ fún wọn kan tó máa fi máa dáàbò bora wọn nígbà tí àwọn ará Ìlọrin gbọ́ statement yẹn orí wọn fò lọ wọn rò pé eku tá a dẹ sínú wọn ti fẹ́ já o àwọn ẹran ọ̀gbẹ́ táwọn kó sínú àgò wọn ti fẹ́ escape o a gbọ́dọ̀ gbà pé escape o that is exactly what they came out to do because tí ó bá kí n ṣe pé inú àwọn òpònú ìdùn síkọ táwọn Fúlàní ṣe èèyàn ń gbà wọn láti àti bí less than 24 hours tí wọ́n dé Kogi tí wọ́n dé sí Kwara láti gbóríṣiríṣi nǹkan bọ̀ adákẹ́ àwọn aṣáwà on standby we have a lot of undercover investigators tí wọ́n ti a ní àwọn èèyàn wa tó ń sọ̀rọ̀ 50 tí wọ́n ti wà ní Kwara látàrọ káwà tó dé tí wọ́n ti ń wo bí òmùkọ́ ṣe lọ tó ń gára intelligent tí wọ́n dẹ̀ rí pé lóòótọ́ àwọn aráàlú retí wa for real kò ń ṣe set up kò ń ṣe àgbọn àpò bẹ́ẹ̀ ṣá. now àwọn ẹni yẹn wọ́n jẹ́ ká mọ̀ wípé bí olóyè Sunday Igboho ṣe wọnú Kwara State ta announce ẹ̀ pé wọ́n ti kúrò tó iṣẹ́ mọ̀ tá bá travel bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pà ń lọ síbi kan tó kù bí àbí tó gate méjì mẹ́ta mẹ́rin a ti débi báyìí a ti dé tó gate báyìí a ti dé báyìí kí ló gbọ́ pé a wọ tó gate ta wọnú Ìlọrin sí gbogbo yín náà ọkọ ló ń ṣe is not a news any longer ẹni tí wọ́n ní wọ́n jí gbé tọ́nà tí ń fi owó bíi 600 àbí kọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti fi ń bẹ̀ wọ́n tó fi bí àbí 200 million bẹ̀ wọ́n àbí kọ̀ọ̀kan tó takú sí 600 ẹni yẹn ṣe wọ́n ti pé ọ̀fẹ́ ló padà jáde nígbà tó gbọ́ pé Igboho dé ó kún ọ̀la tí Igboho máa dé lọ́ ti ń pe àwọn fámìlì ẹni yẹn pé tó bá jẹ́ 200 náà ló wà ẹ kó wá kí ẹ wá kó àwọn èèyàn yín wọ́n fẹ́ sáré gbowó yẹn kí Igboho tó wọlé àwọn yẹn wá ní kò sí wàhálà fún àwọn máa lọ àárín ìdí orúkọ mẹ́rin ṣá àwọn yẹn ṣá disappoint wọn kó lọ ìjọba yìí gbọ́ mi síbẹ̀ ìgbà tó máa ní kejì báyìí tí Igboho wọlé báyìí igbó fẹ́ là ń fẹ́rẹ́ igbó là ń ju ewé sí wọ́n jùbà ìwòwò lẹ́sẹ̀ wọ́n fi gbogbo Kwara sí tẹ́lẹ̀sẹ̀kẹsẹ̀ nígbà tó tún dalẹ̀ táwọn tó jẹ́ pàtó wa tó lọ tílẹ̀ fi mọ́ wọn rí ẹyẹ
ohun tí wọn tó lọ ń pera wọn. Mo máa ń sọ fún yín, àwọn Fúlàní ìmí wà nù wọn gan tó jẹ́ pé tẹ bá kọ́ fún fertilizer ó lè kú lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn tí wọn lẹ́mìí kí ló ti face wọn ìbọn tó wà lọ́wọ́ wọn ẹni gbogbo agbára tó ní àti ọ̀bẹ tó ní tó fi máa ń dúnbú èèyàn ó ti tán. Ayé àtijọ́ ni wọ́n ń lo ọfà, wọn ò lo ọfà mọ́ sí i. But àsọmọkùnrin ọmọ líle ìwọ tó bá ti mọ̀ pé ìjà Fúlàní ni o, gbogbo ẹ̀ ni kó múra ẹ̀ lẹ̀. Iṣẹ́ ọfà, iṣẹ́ ọ̀bẹ, iṣẹ́ àdá, iṣẹ́ ìgbò, wọ́n máa ń pè ní òkígò, iṣẹ́ ìbọn, iṣẹ́ ẹ̀rọ adúgbàmù ó ti wà nílẹ̀ Yorùbá. Kódà ìmí wà tẹ máa fi ṣe gan tó jẹ́ pé ìyẹn àdólówó mo sọ o, tó jẹ́ pé ohun tẹ máa fi ṣe gan ò wọ 5,000 lóríṣiríṣi. So lẹ́nu alẹ́ tó patrol láti bí 12 tó patrol wọ bí 6-7 ìdájí, gbogbo ìlú yẹn mọ́ ní fẹ́ù. Inú bàbá Tinubu dùn débi wípé no. Bàbá Tinubu inú wọn dùn débi wípé he cannot hide that feeling anymore. Kódà bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́, bàbá wa tó jẹ́ ààrẹ àná, wọ́n ní nǹkan tí bàbá Tinubu ń ṣe yìí ó ń bà wọ́n lẹ́rù. Páwọn ò rò pé ẹnìkan kan ní láyà láti ṣerú ẹ̀. Pé because ìgbà táwọn wà as president gan àwọn ò tó bẹ́ẹ̀. Wọ́n lọ sọ pé àwọn ò tó bẹ́ẹ̀. Mi lè sọ pé ọlọ́pàá. Ṣèbí ìsìn social media gan wà nù kan tó ba ayé àwọn Fúlàní yẹn jẹ́. Ẹ tún wá wo ọwọ́ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń gbé, wọn ò rán wọn rárá. Wọ́n ti rún gbogbo wọn rùnkùn. Ọwọ́ awọ ẹni tó máa fi kanra mọ́ wọn ò rí, wọn ò dẹ̀ lè rí. Ọmọ Yorùbá kó tó di pé mo bọ́ sí ìpele tó kàn báyìí, ó dà pé ẹ ti ń gbàgbé mi ẹ̀yin èèyàn wa o. Ẹ ṣàánú, ẹ má wò mí ràn. A nídìí mọ́tò, iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. A nídìí mọ́tò. Ẹ má wò mí ràn, mo nídìí mọ́tò tèmi àtàwọn crew mi tá a lè máa lò káàkiri. Ohun tó ń fà á nìyẹn tó yẹ jẹ́ pé kò ń ṣe gbogbo ibi tó lọ lẹ ti rí mi. Ètò bá wà nítòsí tá a lè fẹsẹ̀ rìn àbí ká wọ mọ́tò kan ká máa débẹ̀ à ń ṣe. But nísìnyí báyìí à ń lọ sí Èkìtì, à ń lọ sóǹdó, à ń lọ sọ́ṣun, à ń lọ sí Kwara. Nísìnyí báyìí láìpẹ́ yìí sì a máa lọ sí Kogi State. Èmi ní kẹ́ support mi, ẹ ṣíjú àánú wò mí, ẹ má wò mí níran. Dandan kọ́ ni kẹ́ fún mi lówó yẹn, ẹ lè gbé mọ́tò náà fún mi. Mọ́tò tẹ mọ̀ kó wà òkè tó máa dìrìn láti Ìbàdàn lọ sí Èkìtì, sí Oǹdó, sí Kwara, sí Ìlọrin, sí Niger, sí Delta, a lot of places. Ẹ jọ̀ọ́, ẹ má wò mí níran. Ení tere èjì tere ó ń pé lọ nìyẹn. Èmi náà ń ṣọ̀lẹ. Tí ó bá kí n ṣe pé àwọn project kan tá a ti ṣe sẹ́yìn àti pé mo tún ẹ̀ṣẹ̀ tó relocate, I've spent millions of money. Ẹ má wò mí ràn ẹ mọ Yorùbá o. Even tẹ bá wa comment, tẹ bá wa share, you have helped us. Tẹ bá wa ṣe, tẹ bá fún wa ní super sticker, super chat, you have also supported us. Tẹ bá wa share video yìí sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, you have supported us. Tẹ bá like, tẹ comment, bó jẹ́ $1, $2, $3 tá à ń rí lórí fídíò kọ̀ọ̀kan, tá a bá ṣàjọ is something. Òun náà lára fi ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ nǹkan tá à ń ṣe díẹ̀díẹ̀. Fẹ́ẹ̀ tó lọ bá búùkù fún tẹ bá fẹ́ support wa through bank account wa, the same account náà ṣe là ń lò 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn Adémáyélóyè. Fẹ́yìn tẹ́ bá gbọ́ àkáǹtì nọ́mbà yẹn dáadáa 021 41 68704 tàbí kẹ́ pè nọ́mbà mi bóyá ní ìpolówó ọjà tẹ́ fẹ́ gbé fún wa tàbí ní kọ̀ọ̀kan tẹ́ fẹ́ máa tó wà very very important. Ẹ pè mí sórí +229 nọ́mbà Kòtònú náà ni mo ṣì ń lò, but mo ti get nọ́mbà Nàìjíríà minutes mi wà Nàìjíríà +229 01
57 74 79 70 plus 229 01 ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ torí àwọn kan kọ sí comment section pé kí n start all over pé ó ti ń dàrú. This is it. Plus 229 01 57 74 79 70 plus 229 01 57 74 79 70 tàbí 081 76 03 42 16 081 76 03 42 16.